Àràbà kì í ṣe ní ẹ̀ẹ́dẹ̀nàdé o. Ajá tó bá máa kú lákẹ́kùn lọ́nà o. Mo ti sọ pé kán mọ́ dènà dé wá kì í ṣe ní àálù o. Ẹni dènà dé wá oògùn àjàrán rẹ̀ o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọrú ẹ làbọyè aleluya o. Mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tí ẹ fi ń wò mí lọ́kùnrin Ọlọ́run ọba Elédùmarè ò ní jẹ́ kójú náà fọ́ o. Etí tí ẹ fi ń tẹ́tí sí mi lóbìnrin Ọlọ́run ọba Elédùmarè ò ní jẹ́ kétí náà di o. Mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Àkọ́kọ́ mojúbà àkọ́dá, mojúbà ṣẹ̀dá, mo sì júbà lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́ o. Mo júbà ẹ̀yin ajúnilọ́ o. Mo júbà ẹ̀yin ajúnilọ́ tó lè jùmọ̀nà tó lè jùmọ̀ síbi tó bá fẹ́ o. Ìbà lọ́wọ́ yín o. Mo dé lónìí, mo fẹ́ kí ẹ̀yin ènìyàn mi kẹ́ ẹ wá bí fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan o. Kẹ́ wá gbọ́ nǹkan tẹ́mi ọmọ ọ̀dọ̀ àgbà tó mú wá fún yín lónìí o. Ní tí mo mú wá fún yín lónìí ni là ń pè ní agbára ìṣọ́ra ilẹ̀ Yorùbá tó dájú dáadáa. Ẹ máa bá mi ká lọ. Bí wọ́n bá ẹsẹ̀ darapọ̀ mọ́ ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà fúngbà àkọ́kọ́, ìwọ náà subscribe sórí YouTube channel yìí ló lè mọ fún ọ láǹfààní láti lè máa jàǹfààní àwọn iṣẹ́ tí mo tún mú bọ́ o. Ọlọ́run ọba Elédùmarè kò ní padà lẹ́yìn wa o. Kí ni ìdí tí mo fi lò pé kí n mú iṣẹ́ yìí wá fún ẹ̀yin ènìyàn mi? Ohun tí mo rò ni wípé nípa ọ̀pọ̀lọpọ̀ rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá láti ọjọ́ yìí wá. Ọlọ́run ọba gbogbo alámọ̀ yìí pé Ọlọ́run ọba náà lọ́ba tó ń ṣọ́ni. Ṣùgbọ́n èèyàn náà gbọ́dọ̀ fún èfèèjì kẹta o. Nítorí pé béèyàn bá sọ pé òun ní oògùn ìṣọ́ra, Ọlọ́run ọba ga mọ́ wòyàn níran káwọn eléyìí tí wọ́n fi gbé nípa. Ní tí wọ́n mú wá fún ẹ̀yin ènìyàn mi lónìí, pàápàá jùlọ ẹ̀yin fáǹsì mi ọmọ ọ̀dọ̀ àgbà tẹ́ ẹ bá ń gbé ní ìlú Ògbómọ̀ṣọ́, tẹ́ ń gbé ní ìpínlẹ̀ Kwara àti ìlú Ìbàdàn, Ọ̀yọ́ káàkiri. Iṣẹ́ tí mo fẹ́ fún yín lónìí, mi ò fẹ́ kẹ́kàn mú iṣẹ́ yìí kẹ́kàn gbọ́ lásán bí kò ṣe wípé kí ẹ gbégbésẹ̀ nípa rẹ̀ o. Nítorí wípé wọ́n ní ikú tó ń pa ni tó ń gbójúgbẹ ni, ikú tó ń pa ojúgbẹ ni òwe ló ń pa fún ènìyàn o. Ọlọ́run ọba Elédùmarè kó má jẹ́ ká bọ́ sí ọwọ́ àwọn apanimọ́yọ̀dà àti apani àtọ̀dájú ènìyàn tí wọ́n ń pa ọmọ Yorùbá gbígbà téèyàn bá ń pa ẹran iléyá. Ní tí mo fẹ́ fún yín yìí, ẹ jẹ́ kẹ́ ẹ gbìyànjú rẹ̀ wò, kẹ́ ẹ ṣe sára o pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Àwọn ò ní bá wọn ṣàgbákò àwọn apani yìí o. Àwọn ò ní bá wọn ṣe kí ni, àwọn ò ní bá wọn ṣàgbákò wọn láéláé. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń bẹ nínú ayé yìí, ọ̀pọ̀lọpọ̀ nǹkan sì ló ń bẹ tó yẹ kó wà lọ́wọ́ àwọn Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa ń sọ wípé kí ló ṣẹlẹ̀ náà sí àwọn Yorùbá ò ní nǹkan agbára mọ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń sọ bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń sọ wípé kí ló dé sí báwọn èèyàn ní nǹkan Yorùbá tí wọ́n ní nǹkan báyìí, tí wọ́n ní nǹkan báyìí, tí wọ́n ní nǹkan báyìí tí wọ́n lè lò láti lè kápá àwọn apani wọ̀nyí. Kó ṣe pé oògùn ò sí nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n àwọn ọ̀dàlẹ̀ ó ti pọ̀ nílẹ̀ Yorùbá. Nítorí wípé èèyàn tó jẹ́ wípé ẹjọ́ kórajọ pé ẹ fẹ́ lọ lo nǹkan ìṣẹ̀ǹbáyé ilẹ̀ Yorùbá láti fi lè jẹ́ kí àwọn báńdíìtì náà parun. Àwọn ẹni tẹ́jọ kórajọ yẹ ò ní mọ̀ pé lára wọn gan wà tó jẹ́ wípé ó ń ṣe agbódegbà fáwọn àtìláwí. Ẹ̀yin lẹ́jọ́ pè mọ́ rẹ̀ lẹ́jọ́ ṣe, ẹ̀yin ti kúrò ńbẹ̀, yóò padà wá lẹ́yìn láti wá ba nǹkan náà jẹ́ látàrí wípé ó mọ̀ yìí pé bí ilẹ̀ bá mọ́ dálẹ̀ ẹ̀dá ni ilẹ̀ amú náà. Yorùbá aburú gan o.
mo fi Ọlọ́run bá búra aburú lẹ́dàá gidi gan. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ fún yín yìí ẹ jẹ́ ká ṣe é sára ọmọ, ẹ jẹ́ ká ṣe sára ya, ẹ jẹ́ ká ṣe sára wa. Iṣẹ́ méjì máa fún yín ní agbára ìṣọ́ra tó dájú méjì kan. Máa fún yín ní àkọ́kọ́ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run Ọba Elédùmarè bí iṣẹ́ yìí bá wà lára yín. Ìkan nínú rẹ̀ èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹ bá ṣi mọ́tò wọ̀ tó bá ń kó gbogbo ènìyàn ó fi Elédùmarè búra ò ní ríran rẹ̀ yẹn ò ní ríran rí yín. Àṣírí ìjọ́un tó dájú ni sí kò sí mọ́ ni èmi ọmọ Ìdàgbò fún yín. Ẹlẹ́ẹ̀kejì náà bí ẹ bá wà tó yẹ kí wọ́n ń kún yẹn ní gbogbo ò ní dọ́dọ̀ yín. Iṣẹ́ yìí kọjá pé àbọ̀wọ̀ ni agbára ìṣẹ̀ǹbáyé ilẹ̀ Yorùbá tó dájú dáadáa ni. Báwo la ó ṣe ṣe ìyẹn máa bá mi ká lọ. Alákọ̀ọ́kọ́ kí lẹ bá mi ṣe. Mo bẹ̀ yẹn má mú iṣẹ́ yìí kankan ṣàdédé máa gbọ́ lásán bí kò sí pé kẹ́ lọ ṣe o. Ẹ lọ ṣe o. Ẹ lọ bá mi lọ wá kóró ìsìn tó lanu. Kóró ìsìn tó ti lanu. Kóró ìsìn tó lanu yìí ẹ bá mi já. Ẹ bá mi yọ ìsìn mẹ́ta tó wà níbẹ̀. Ìsìn kóró ìsìn mẹ́ta tó wà nínú rẹ̀. Èso ìsìn tó lanu ẹ bá mi yọ kóró rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta. Èyí tó bá jẹ́ mẹ́ta. Ẹ sì lọ bá mi lọ wá egbò ọlọ́sàn pẹ̀tù. Egbò kí mo pè é egbò ọlọ́sàn pẹ̀tù. Ẹ bá mi wá eku ẹ̀ lírí mẹ́ta papọ̀ mọ́ odidi atari kan. Ẹ bá mi kó kinní yìí ẹ bá mi kó sínú ìsasùn. Ẹ bá mi jó. Ẹ bá mi jó kinní yìí ní ọ̀gànjọ́ òru ní alẹ́ pátápátá. Tẹ́ ẹ bá jó tán ẹ bá mi lọ̀. Tẹ́ ẹ bá fẹ́ sín gbẹ́rẹ́ yìí bóyá ara yín lẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ yẹn lè lò bóyá ọmọ lẹ́sìn fún ni bóyá èèyàn lẹ́sìn fún ni bóyá oníbàárà yín lẹ́sìn fún ni. Inú òkùnkùn lẹ ti máa sín gbẹ́rẹ́ yìí. Ẹ máa sín ọ̀yẹ̀kú méjì sí gbáyà yín. Ẹ sì máa sín òtúrá orí kọ̀. Ẹ máa sín sí ẹ̀yìn yín. Ẹ fi sín ẹ wá fi àwọn ẹ̀tù yìí ẹ fi rá. Kò jù báyẹn lọ. Ọ̀nà májẹ̀mú iṣẹ́ yìí ni pé bí a báwọn èèyàn tó bá ń kó èèyàn lọ́tún kó èèyàn lóye tá bá wà láàrin wọn pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run Ọba Elédùmarè ò ní ríran rí wa. Àṣírí ó ṣiṣẹ́ bí ọ̀wọ̀ ó ṣiṣẹ́ bí ọ̀wọ̀ gbọ́ iṣẹ́ yẹn ní kìmí dáadáa ẹ lọ ṣe. Ẹ jẹ́ ń bò yín ní ẹlẹ́ẹ̀kejì ẹ máa bá mi ká lọ. Ẹlẹ́ẹ̀kejì ẹ lọ bá mi lọ wá igi lẹ́gbọ̀n egbò lẹ́gùn sóko ẹ̀rù àwọn ká akọ aláǹgbá kan àtàrí kan. Ẹ bá mi jó nǹkan wọ̀nyí ẹ bá mi jó. Ẹ bá mi fi sín gbẹ́rẹ́ mẹ́ta síwájú orí yín. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè lò. Tẹ́ bá ti mú kinní yìí tẹ́ bá ti jó tán ẹ bá mi fi sín gbẹ́rẹ́ mẹ́ta sí iwájú orí yín. Gbólóhùn rẹ̀ wá lọ báyìí wípé ayé ẹ má kà mí mọ́ wọn o, ayé ẹ má kà mí mọ́ wọn o. Nítorí pé a kì í ka lẹ́gùn sóko mọ́ igi ilé. Ayé ẹ má kà mí mọ́ wọn o. A kì í ka ẹ̀rù mọ́ ohun èlò ọbẹ̀. Ayé ẹ má kà mí mọ́ wọn o. A kì í ka ẹran aláǹgbá mọ́ ẹran orí àtẹ. Ayé ẹ má kà mí mọ́ wọn o. Ẹ̀sìn gbẹ́rẹ́ yẹ tó bá di tí gbogbo ẹ po fírí tẹ́ ti mọ̀ pé ẹ ti sì nǹkan dẹ́ ti bọ́nú àdánwò. Gbólóhùn mẹ́tẹ̀ẹ̀ta yìí kò jù báyẹn lọ. Ẹ pé sáré pé gbólóhùn mẹ́tẹ̀ẹ̀ta yìí pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run Ọba Elédùmarè wọ́n sì máa wà wá ní òní dọ́dọ̀ tiwa. Ká sọ pé gbòò sí ilẹ̀ Yorùbá àṣírí sì ń bẹ pẹ̀lú béèyàn bá fi òdodo tẹ́ bá fi ṣe dandan náà ni yóò rí bó ṣe yẹ kó rí o. Èmi ọmọ yín náà yẹn Dr. Ọmọ Oòduà. Fẹ́mi mo rìn lábẹ́ comment section share rẹ̀ sáwọn ènìyàn kó fi ètò yìí kó fi gbà wọ́n sílẹ̀ ọ̀fẹ́ ni àní ẹ̀mú nǹkan kan wá ẹ lọ sọ́jà àwọn eléwé ọmọ ẹ̀yà dáwọ́ gbà àwọn nǹkan tá a kà yìí kì í ṣe pé mo ní kẹ́ gbé iṣẹ́ náà fún mi ẹ lọ ṣe kẹ́ fún ilé lábọ̀ rẹ̀ lágbára Ọlọ́run Ọba Elédùmarè a ò ní bá wọn sì rìn a ò ní bá wọn rìnrìn àlọ́ọ̀dé ẹ jẹ́ wá aráyé ò ní fi tún Nàìjíríà ṣe o èmi ọmọ yẹn náà ni Dr. Ọmọ Oòduà mo ń lọ mo tún padà bọ̀ ó dìgbà.